bàbá wa àgbàlagbàjì mo kí bàbá mama àgbàjì mo kí gbogbo àwọn àgbàlagbà bàbá mama aláya mo kí o bàbá sẹ́ríkì bàbá mákàmá mo kí gbogbo àgbà ìdákun torí àkókò ni bàbá wa àgbà bàbá wa àjára mo kí pípọ̀ bàbá ń pàkátà mo kí gbogbo àwọn prof wa nípa kó ara fẹ́ra kó mo kí bàbá wa nígbẹ̀dẹ̀ ẹkú àfọmọnìyàn sí o ọlọ́run bá mójútó yín o yóò ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa pọtákó ọlọ́run bá dó ti gbogbo yín ẹ̀dáhùn torí àkókò ni mo kí bàbá wa gbà bàbá pọlọsọ bàbú wọn wà ń bẹ bàbá ìmọ̀mọ́fà ẹ̀dákun àsìkò ní o bàbá gold wọn á kí bàbá kéèké Kamal ọlọ́run bá kí bàbá Justice Kamal ẹ̀ka gbogbo tí ń jẹ́ family baba alájà àgbà. Máa kí bàbá wa tá a wà lábẹ́ àbúrẹ́lẹ̀ àwọn lónìí. Adamallahu ayatahu. Bàbá alájà àgbà tòní. Adamallahu ayatahu. Ìdákọ̀ ẹja ìbẹ̀lẹ̀ kan sí. Adamallahu ayatahu. Ìdákọ̀ ẹja ìbẹ̀lẹ̀ kan sí. Adamallahu ayatahu. Ọlọ́run mọ́sà wọlé àwọn àgbàlagbà tọ́lá èyí. Ọba tó fàánú ẹ̀sẹ̀ yín kú dà àkókò yìí. Àláfíà ara tẹ́ ẹ ṣe. Gbígbàdúrà tẹ́ fi ṣe. Bí ti bàbá alájà àgbà ọlọ́mùsà bá wa fún un. Àmín. Má jẹ́ ló pápápá o. Àmín. Ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí bàbá wa àgbà ní GRA ọlọ́mùsà bá wa mójútó wọn. Àmín. Gbogbo mo kí bàbá wa àwọn àfa wa Sheikh Saheed. Níbo gbogbo yóò kí dàpọ̀ àsìkò ti lọ. Jama'a alákùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatulahi wa barakatuh. Bàbá oníkun kéwú mo kí yí o bàbá yára bàbá oníkun kéwú ti bá a sọ̀rọ̀ Ọlọ́run àyè yìí sì fún àmọ́ àwọn àgbàlagbà wọ́n ná àwọn àgbàlagbà lára wa lánàá pé báwo la ṣe ṣe táyọ̀ tàṣìlẹ̀ kẹ́lẹ̀ báwo la ṣe ṣe táyọ̀ tó ní kíjì palẹ̀ ọgbọ́n àgbàlagbà tí ẹfà yìí wọn lẹ́hun náà alibarika wọn ọlọ́wọ́ bá jọ́ràn yìí o àmín ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa alájí àgbà rahimahullah aya kan náà ni mo fẹ́ fi táṣí àmì látara bàbá wa alifa tànà tí wọ́n lọ yìí ọlọ́mọba ayá fi wọn bàbá sí ìsọfún láì rọ́mọ ayá fi wọn alifa níjẹ ọlọ́run yá fún wa tó ti lọ bàbá sí sultan ọlọ́run yá fún wọn. èyàn máa ṣe mà nípa ìgbésí ayé bàbá alájàgbà pé báwo ló ṣe rí báyìí. bí èèyàn bá ní ẹ fẹ́ kọ̀rọ̀ ń pa àbá ò lè kọ́ tán àmáyà kan lọ́sàrí wá sí mi lórí níjókòó mi yìí. bàdà bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. القرآن sọ pé amaziba alladhina jtarahum sayyiati an naj'alahum kalladhina amanu wa amilu salihati sawa'an mahyahum wa mamatuhum saha. Àmọ́ yàkùnmù. Wọ́n bá lọ sí ṣọ́ọ̀tù jásí àyà 21 ó yẹ kó rí kàràkàrà bẹ̀. Àwọn èèyàn ní a máa ń dàrú mọ́lọ́n lọ́wọ́ kì í dàrú. Ìṣẹ́jú méjì náà mo fẹ́ lò. Àmọ́ àṣìbẹ́ lẹ́dínà jìtọ́rù sayyiati ànàjì aláhùnmù kàlẹ́dínà àmọ́nú àmìlù sọ́lẹ̀àtì. Ọlọ́run ní ẹni tí ò dẹrù rẹ̀ dáadáa. Àwọn tó pe gbogbo tí wọ́n wáyé wá ṣe. Jìtàràhù sayyiati. Wọ́n báyé jẹ́ ni. Ànàjì aláhùnmù kàlẹ́dínà àmọ́nú àmìlù. Wọ́n wá báyé jẹ́. Ọwọ́ abẹ̀bí jẹ́ ọwọ́ abalẹ̀ jẹ́ ọwọ́ abàdúgbò jẹ́ ọwọ́ abẹ́sìn ọlọ́run ọba jẹ́ àwọn tó pé tí wọ́n mójútó láyé tí wọ́n wá ṣe nìyẹn ọlọ́run ní. ànàdì aláhùn kálẹ̀dínà àmánú. ọlọ́run tí wọ́n jà tó pé alladina amanu wa amilu sayyiat. wa amilu salihati. sáwàá fà wọn wé
àwọn tó jásí pé alladhina amanu wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́. wa amilu solihat. wọ́n wáyé wọn wá ṣe láti bẹ̀rẹ̀ ayé wọn dópin iṣẹ́ rẹ̀ ni. sawa'an mahyahum wa mamatuhum. ọ̀rọ̀ ni àwọn tó ń ṣeré ni tí wọ́n ṣeré láyé bíi bàbá alájẹ àgbà yìí tí wọ́n mójú tó ń tọ́kàn láyé ayé yìí Darul Amal iléeṣẹ́ ni àmọ́ àìrà ni Darul Jaza àlìkíámà òun nílé ẹ̀san Kùránì àyà kan náà ni ó sì dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́kàràkàrà Surat Al-Imran 185. ó ní kullu nafsin dha'iqatul mawti wa nabluukum bis-sharri wal khairi fitnatan kullu nafsin dha'iqatul mawti wa innamaa tuwaffawna ujurahum yawmal qiyamati faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur. ilé tà àti ṣiṣẹ́ láyé àlìkíámà nílé ẹ̀san bẹ́ẹ̀ tí oríṣẹ́ yẹn wọ́n jọ di sí fún ẹ àwọn tí ń ṣiṣẹ́ pọ̀ láyé gan bí iṣẹ́ bá ṣe lè fọ́ pọ̀ tó tí ọba ti sí mímọ́ ń bẹ Ọlọ́run nígbà. wàhálà ìnàmá iṣẹ́ rẹ̀ iṣẹ́ tà ń sọ ohun bó ṣe tó nì wọ́n kọ̀ránà rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú yìláàsì tí ọba sí mímọ́ ń bẹ láfíra àwọn méjì tí wọ́n ṣiṣẹ́ tọ́lọ̀ ń gbà kan tí ó gbà kan kábílà tí ábílà ṣiṣẹ́ Ọlọ́run gbà tí ábílà Ọlọ́run ọ̀gbà ti kábílà nígbà tó wá ní kí ló dé tó ọ̀gbà tòun Ọlọ́run wá ń sọ fún yí pé o. innama yataqabbalu Allahu minal muttaqin. ẹni bá bẹ̀rẹ̀ ní Ọlọ́run tó bá ṣe mímọ́ lè ní gbàṣẹ́ sẹ́rí Àlájì àgbà bó bá pé ọpẹ́ wọn ṣe di ẹrù tọ́pọ̀ tóun bọ́dọ̀ ń bá tú ẹrù wọn wò tó bá tí ọ̀fẹ́ ń bẹ̀ yọba ṣe wọn jẹ́ o. àwọn tí wọ́n má jù láyé tí wọ́n má àwọn ànábì Ọlọ́run ni àwọn ni wọ́n má jù. nígbà tọ́lọ̀ ń fúnra ara rẹ̀ òun lọ́wọ́ sàwọn lẹ́sà ọwọ́ aróyìn náà nígbà tí ń kàn án bọ̀ ó ní wà tí ká wùjá tì náà. àtẹ̀yìn Ibrahima àlàkómi yìí náà fáwọn dàrájà tí máa ń dàṣà. nígbà tí wọ́n ka gbogbo wọn ó wá ń kà wọ́n títí àtẹ̀sà tó sà wọ́n ó kà wọ́n títí bí wọ́n ṣe jẹ́ ní ire ìgbà tí ó wàá sọ̀kalẹ̀ rẹ̀ lọ sí An'am ìgbà tó lọ́n fẹ́ sọ̀kalẹ̀ àyà kan tí máa ń bà mí lẹ́rù àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ànábì Ọlọ́run ni wọ́n o àwọn tá a sọ pé wọ́n dáa jù wá lọ àwọn tá a sọ pé wọ́n má jù wá lọ ọgbà Ọlọ́run wàá sọ̀kalẹ̀ àyà ń bó ṣe ìmọ̀ tó bí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sínú torí àsìkò Ọlọ́run ní wà. láwọn àṣìràkù ọ̀nà ìlà àṣìràkù tó bá kú mo ṣe yìnyín tó iná tí mo lẹ́ni ire ni yín o. làbítọ̀ ni ó máa kànú yàmọ́lú. gbogbo ń tẹ̀sẹ̀ wọn kì í sì bàjẹ́ tó apẹ́ bá ṣe bọ̀ bàbá wa Àlájì àgbà ẹ̀jẹ̀ Allahu ta'ala anhu Ọlọ́run mọ́sá yọ́nú sí wọn. etí wọ́n ṣe mímọ́ ni wọ́n fi ṣe lọ́lọ́run wá gbà ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ṣe lọ́lọ́run wá gbà wọ́n máa ń ṣe skírínì fún yàn wọ́n máa ṣe Ọlọ́run ṣe skírínì wọn wá rí i pé ọkọjá ibi tọ́lọ̀ ti máa wá dúró déèyàn ẹ̀yìn ni o. Ọlọ́run wá ṣàánú bàbá Ọlọ́run mọ́sà wọlá àánú wọn tí ń ṣe é bọ̀ tipẹ́ Ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. Ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. ìta fi mọ̀ pọ́lọ́ ń gbaṣẹ́ rẹ̀. ìta fi mọ̀ pọ́lọ́ ń gbaṣẹ́. ìta fi mọ̀ pọ́lọ́ ń gbábọ̀ rẹ̀. ìta fi mọ̀ pọ́lọ́ ń gbábọ̀ ẹ̀. kí ni ṣe fún lẹ́yìn ẹ̀ ni. kí ni ṣe fún lẹ́yìn rẹ̀ ni. àwọn afá pọ̀ ńlọrin. àwọn afá pọ̀ ńlọrin. àmọ́ ẹnu máa ń bà wọn méjì púpọ̀. ẹnu máa ń kọ́ méjì púpọ̀. ẹnu máa ń kó wọn púpọ̀. bàbá ti ní bàbá Àlájì àgbà. bàbá Àlájì àgbà tá a dá kọ wọn. wọ́n ní bàbá Sheikh Adam. wọ́n ní bàbá Sheikh Adam Al-Alori. ìtọ́fà ni pé iṣẹ́ àwọn méjèèjì ń pọ̀. ǹjẹ́ iṣẹ́ wọn pọ̀ lọ́fà. tọ́lá àwọn tá à ń dákọ̀ yìí. àwọn tá à ń dákọ̀ yìí. bàbá ni wọ́n ń sọ ní ìsìn bàbá ní bàbá Àlájì àgbà à ń sọ àràfà àgbà. Allah. Tajul Adabi
bàbá ní bàbá sí Ádámù à ń sọ̀rọ̀ àfẹ́sìn so àwọn tá à ń sọ yẹn wọ́n dẹ̀wọ̀n àfa kódà àwọn mí bẹ bàbá sọ̀rọ̀ àsọ̀rọ̀ bàbá alágbàgì bàbá sọ̀rọ̀ àsọ̀rọ̀ àwọn aláya sọ̀rọ̀ wọn gbogbo àwọn tá à ń wí yìí àmọ́ àwọn méjèèjì ọ̀la yìí pèsè wọn tí àwọn bá wo bọ́lọ̀ ń ṣe lò wọ́n fún wa nínú tí wọ́n wáyé wá ṣe ìtọ́nà òun ṣe fún wọn lẹ́yìn wọn òun ni yí pé bàbá tó bí èmi lọ sọ bẹ́ẹ̀ ẹ dákun mo kàn fẹ́ lò ní o ọ pè mí jọ́nà ni olùwàsíyà mi fún ọ tó o bá ti lọ Mọ́kà ọ gbọ́dọ̀ sọdún lé yàtà. Allah. wàsíyà ẹlẹ́ẹ̀kejì gbogbo ilé tó o bá fẹ́ kọ́ tó o fi ṣe bísíǹsì lọ́kọ́ síta ọ̀gbọ́n ilé tó o bá gbé inú ilé mi ni ọkọ sí má jẹ́ sí ọ̀dá lé mi bẹ́sẹ̀ bá dá lé mi ní yáfì rẹ̀. Ọlọ́run wo tó sànú yàn kẹ́sì ọmọ dánlé rẹ̀ kìí ṣe gbígbàdúrà kékeré. ẹ wá wà lájẹ́ àgbà lájò kó bìgbà wọn ọ̀lọ́ yìí. ẹ wo ṣe Ádámù gbọ́dọ̀ bí ìgbà tí wọn ò kó òun Ọlọ́run mọ́sà yọ́nú sí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn ó ṣe kú sí mi fún wa ọlọ́bìnrin yìí sọ́ọ̀tì àmọ́ yẹn. ẹ wò ó ẹ jẹ́ á farabalẹ̀ ẹ jẹ́ á farabalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí mo jẹ́ fún bàbá wa gbà nímọ̀lé bàbá wa gbà nímọ̀lé wọ́n ní kí n wélé yìí fún wa báyìí ìpè fíìsì Mama Kamaldeen University wọ́n ti sọ̀rọ̀ Mama Kamaldeen University ẹ má fi ilẹ̀ o ẹ̀yìn alájí àgbà náà ẹnìkan ṣoṣo níjọ́ tá à ń sí university 2023 ó wá ní ọmọ 100 òun ó sanwó iléèwé wọn fọdún 4 sẹ́nẹ́tọ̀ Abubakar Bukola Saraki ọlọ́njọ́ rẹ̀ ó máa dá sí ó ti san ọdún kínní ó ti san kejì ó ti san kẹta ọlọ́run jẹ́ mi ìdókùn kó san kẹrin náà káwọn ọmọ náà wá sóríire ó lè dá sí Mama Kamaldeen University à ń ṣe professorial endowment ó lè gba professor kan fún wa tó máa wá sanwó rẹ̀ fọ́dún kan 12 million péré ni ó lè máa sanwó àwọn ọmọ iléèwé ó lè wá kọ́ nǹkan bẹ́ẹ̀ kó ṣe dáadáa sí ọlọ́run ní dáwọ́ náà dára rẹ̀ bàbá ìmọ̀ mọ̀lẹ́ ni wọ́n ní